Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, a kú ọdún tuntun. Ẹ̀yin viewers wà nílé, appreciate the support yín so far. Ọ̀rọ̀ tí a mú wá ní comment tí àwọn èèyàn ń ràn lórí àfáà kan tó jáde síta tó pera ẹ̀ ní ọlọ́pàá mẹ́ta, tó sọ àwọn ọ̀rọ̀ kan tí ó yẹ kí èèyàn máa gbọ́ lẹ́nu ọmọlúàbí, tó sọ síta nípa King Dr. Saheed Òṣùpá. Kọ́lọ́run ṣàánú, èké ti dáyé, irọ́ ti pọ̀, kọ́lọ́run má jẹ́ kéèyàn kó sọ́wọ́. Olúkálùkù sáà ń wọ́nà àti jẹ àti mu, because Ọlọ́run ò pe ẹlòmíì, inú àti jẹ àti mu ló pe ẹlòmíì. Kí Ọlọ́run bá kó ṣàánú fún wa. Àwọn èèyàn ti wá ń jáde, wọ́n ti sọ̀rọ̀ síta lóríṣiríṣi. Àwa mú update yìí wá fún ẹ̀yin viewers wa láti jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nípa àfáà tí ó rìnà sí King Dr. Saheed Òṣùpá. Àfáà Al-Fulani ló pe àfáà ọlọ́pàá mẹ́ta, wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀. So ẹ jẹ́ ká gbọ́ àwọn nǹkan tí wọ́n jọjọ sọ lẹ́kùnrẹ́rẹ́. So ẹ ṣe gan ni. Aleykum salam. Ọlọ́pàá mẹ́ta bí? Bẹ́ẹ̀ni, ẹ̀rọ Ẹ pẹ̀lẹ́ o. àpò rẹ̀. Ẹ ǹlẹ́ o. Bàbá wa Al-Fulani, Ọlọ́run jẹ́ ká rí pẹ́. Ó mọ̀ mí? Ọlọ́run jẹ́ kẹ́mi ọlọ́gùn. Ó mọ̀ mí àbí? Àánú Ọlọ́run, ìfàyàbalẹ̀, àlékún gbígbàdúrà Ọlọ́run bá ṣe fún mi. Àmín. Eré ohun tí ó ṣẹlẹ̀ yẹn, Ẹ ohun tó jẹ́ kí n gba ibi tí mo gbà yẹn ni pé wàláhì mo fi Ọlọ́run bá búra, mo fi jẹ́ka ṣoṣo Ọlọ́run búra. Bí èmi rí ìran sí yẹn báwọn, tó bá rí nǹkan sí yẹn gẹ́gẹ́ pé orí òde, orí òun yóò tó ẹni yẹn lọ́wọ́. Àmọ́ nínú ẹni tó nífẹ̀ẹ́ Òṣùpá jù, mo fi ọba tó dá mi búra, èmi gbọ́ wá sí lẹ́yìn orin Òṣùpá, mo fi ọba tó dá mi búra. Àmọ́ bó ṣe wá rí nǹkan yẹn, máa ń pè báwo ni mo sì lè ṣe tí ó sì wá rí nǹkan yẹn tó lè fi ṣe sàárà ní orí ẹ̀ lájẹ́ kí n gbé gbàbí tí mo gbé gbà yẹn. ló jẹ́ kó Àmọ́ èmi náà ti bá wọn ṣe àdúrà. ló jẹ́ kó gbé ìgbà bí tó gbé ìgbà tó fi sọ pé Òṣùpá máa kú ní January 10. Pípé kó lè rí, Ah. pípé kó lè rí ohun tí inú mi ṣe rí nìyẹn. Inú rẹ̀ wo lórí bẹ́ẹ̀ tí wọ́n ń fọlọ́run búra tó ń fẹ̀mí rẹ̀ búra Òṣùpá ó kú ní January 10. Àyìn pé kó ṣe sàárà, Ṣé pé irú rẹ̀ kó ò ṣe ṣe wáyé. gbẹnu rẹ̀ dákẹ́ járe, ẹnu ẹ̀ dákẹ́, gbẹnu ẹ̀ dákẹ́. Irú ìrìnrìn burúkú wo nìyẹn kó máa sọ fún dídí ọmọ èèyàn pé yóò kú ní January 10, ó tún wá ń fọlọ́run búra lórí irọ́, ó tún fọlọ́run búra lórí irọ́, ó wá ní kó lè rí òkè. Farabalẹ̀ tó o bá fẹ́ kí Òṣùpá rí pọ̀ orí nǹkan sí Òṣùpá. Number 1, ìrí nǹkan sí yẹn tó lórí nǹkan sí yẹn ọ̀rọ̀ bíṣì ni. Gbogbo nǹkan tó ń sọ tó máa ń sọ lórí prógrámù ẹ ìwọ àtọlọ́hun ẹjọ́ ń ṣe mítìnì tó o mọ̀ pé rọ́bìṣì ló ń ṣe yẹn ṣá. Ó mọ̀ ṣá, ibi tó tiẹ̀ wá bá dé yìí gan ó ti wá bá dé subahana rabi kaba yìí. Ìwọ ọmọ kékeré tó wá sọ nǹkan báyẹn jáde lẹ́nu wípé ọ̀tá Òṣùpá máa kú January 10, ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Níbo ló ti rí? Tó wá sọ nǹkan báyẹn jáde, fídíò yẹn wá go viral káàkiri gbogbo àgbáyé, ó wá ní kó Òṣùpá lè rí. Ó mọ̀ pé bá bu àyà ńlá ló ti kóra ẹ, ló ti rọ́ọ̀lù níjọ́ tó ti ṣe gbogbo tó ń ṣe àwọn ẹran mà ní. Ṣé mo ṣe fídíò lẹ lórí rí? Mo rí pé òun wa tó jẹ ni, àmọ́ ọ̀nà tó ń gbà pé òun wa tó ń jẹ yẹn ọ̀nà aburú ni, ọ̀nà tí Islam faramọ́ ni. Òwa ní Òṣùpá òkú, ọ̀tá rẹ̀ máa kú January 10, ta ló sọ fún ẹ? Sọ́lọ́run ló pè ẹ́ jókòó ló sọ fún ẹ. Ìyẹn jẹ́ ó tún sọ kan náà jò ní, ó ní gbogbo àdúrà táwa bá ṣe tí gbogbo ayé bá ṣe ò ní gbà àfi tó bá dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ayé tá ni wọ́ tá ń dákọ̀. Sórí ìmọ̀ràn tí màá gbà ẹ́ fúnra ara ẹ̀ ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. Wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. Ìyẹn kọ́kọ́ jẹ́ number 1. Torí pé tó o bá yọjú sí wa
àlùwárà kì í àbí mi ò mọ ọkọ rẹ gangan tó ń jẹ́ o bó o ṣe pè mí tó dákọ̀ mí lèsì ó yà mí lẹ́nu sí tó o bá yọjú sí wa ó léwu fún ẹ àwọn ò ríran sí ẹ ìjọba ló máa mú ẹ èmi ò kí ń tọ̀yàn ìjọba máa mú ẹ tó bá ló fẹ́ jẹun ó fẹ́ jẹun pé ó fẹ́ máa ṣe nǹkan jẹ́jẹ́ ọ̀nà tó ń gbé ìgbà yẹn ọ̀nà tí ò dá ní àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lánàá oko parun ni wọ́n padà wọ̀ wàá bọ́ sórí social media wàá mọ́mọ́ léjeléje kan dání wàá máa ní ó ti nǹkan ti ṣẹlẹ̀ o wà àtọ́lọ́hún ẹjọ́ ń ṣe mítìnì wà àtànábì wọ́jú ànábì Musa lọ ojú ànábì Muhammad lọ irú ẹ̀dá wo ni ẹ ná irú ẹ̀dá wo ni ẹ ọmọkùnrin yìí tó ń ṣe báyìí ọmọ ọdún mélòó ni ẹ. bẹ́ẹ̀ náà sọ pé ó lọ sọ́dọ̀ Portable náà jọ wo ni wọ́n ṣe ń send fídíò yẹn sí mi ni why all this. Saheed Òṣùpá máa kú ní January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ̀ pé ó ti dáràn ó mọ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó dá yìí ṣá ó mọ̀. ó wá sọ gbogbo àgbáyé ṣé wọ́n lè ní irú Saheed Òṣùpá nú ẹbí ẹ kó o máa sọ pé kó kú ní January 10 dá mi lóhùn náà ó lè sọ̀rọ̀ mọ́ ni. ó gbàdúrà kú sí olólùfẹ́ wo òṣìwò ni ẹ ṣé n tó wá sọ yẹn dáa ṣé nǹkan tó sọ yẹn dáa ìyàwó ẹ̀ ń bẹ lógìjó ọmọ ẹ̀ ń bẹ lógìjó ṣé n tó ṣe ìwà àtọ́lọ́run jọ ń ṣe mítìn níbo lẹ ti jọ ń pàdé. mo ń gbọ́ àwọn ọmọ kékeré bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ọlọ́run náà jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ jọ ń ṣe mítì níbẹ̀ yẹn náà. Why all this? ó pè mí sí òun dárúkọ mi ó tiẹ̀ mọ̀ mí. èmi ti nífẹ̀ẹ́ yín tipẹ́tipẹ́. ó nífẹ̀ẹ́ mi o torí mi ò nífẹ̀ẹ́ o mi ò ní tán ẹ o mi ò nífẹ̀ẹ́ o nígbà tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn rọ́bìṣì tó ń ṣe yẹn èmi ò nífẹ̀ẹ́ rárá o. ẹni bá sọ pé òun nífẹ̀ẹ́ bàbá olórí burúkú lórí tọ̀hún yẹn òtẹ́ nìkan bá lòun nífẹ̀ẹ́ pẹ̀lú ọ̀nà tó rìn yẹn ọ̀nà parun ló rìn yẹn náà ọ̀nà parun ló rìn yẹn ó wá ní onífẹ̀ẹ́ yàn. gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ yìí èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ torí mo rìkọ́ọ̀dì ẹ dáadáa èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ o èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ gbogbo ayé ni wọ́n bá ẹ sọ mo kàn ń gbẹnu wọn sọ̀rọ̀ ni. wà ó kì í sìn tó ń sọ ń sìn níbẹ̀ wàá padà ó kẹ́ kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí má jẹ́ kí n gbẹnu ẹ sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí. kí ló fẹ́ ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ irú fídíò tó ṣe fún Saheed Òṣùpá yìí kí ló fẹ́ ṣe sí. mo ti ṣe àdúrà mo sì ti ṣe sàárà lórí ẹ. ok o ti ṣàdúrà o ti ra àgbò àbí o ti ní kó ràgbò funfun o ti bá Saheed Òṣùpá ràgbò funfun o ti sàrà lórí ẹ àbí. ok èló làgbò tó rà ká fún ẹ lówó ẹ. kí ló sọ. ìwọ ṣe fọlọ́hún ó dáa kò sí wàhálà let's wait and see ṣe bọ́ǹdì 10 ló dá fún Saheed. èmi wàláì mi ò kí ń tààyàn mo post fọ́tò ẹ lánàá mo dẹ̀ sọ pé kò síbi tó lè hide sí wọn a máa mú ẹ ibi tó wàá rọ̀ lẹ́yìn wọn ti mọ̀ a máa mú ẹ wàá jìyà tó ṣe yẹn dáadáa ni pẹ̀lú wàá jìyà tó ṣe yẹn wàá jẹ́ tí òkè ṣe díẹ̀ ni o wàláì a máa mú ẹ mi ò ní sọ́jú bẹ́ẹ̀ lọ o ó dàbọ̀. viewers ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o kọ́lọ̀ ṣàánú èèyàn torí oríṣiríṣi nǹkan ló ti dáyé báyìí àwọn aríran èké pọ̀ jáǹtì rẹ́rẹ́ arínà èké gan jẹ́ kó jẹ́ ká tiẹ̀ mọ́ àwọn tán kalẹ̀ ń sòótọ́ mọ́ nínú ayé kọ́lọ̀ ṣàánú èèyàn kọ́lọ̀ ó mọ fìṣọ́ ẹ̀ sọ wa ṣèbẹ́yìn náà gbọ́ nǹkan tí àfa ọlọ́pàá mẹ́ta ṣèbẹ́yìn náà gbọ́ gbogbo àwọn nǹkan tó ń sọ
síbẹ̀ yìí náà gbọ́. So ẹ fi comment yín sọ́dọ̀ comment section, ẹ jẹ́ ká mọ opinion ti yín, kí ni fíìl tẹ̀yìn nípa ìwà àti àwọn nǹkan tí àfa ọlọ́pàá mẹ́ta tó sọ jáde síta. Ó tún wá ṣe fídíò, ó publish ẹ̀, so ẹ kéèyàn lè máa wúwà bẹ́yẹn. So àwọn tó jẹ́ fáǹsì King Dr. Saheed Òṣùpá ti jáde, ó yẹ kán arrest ẹ̀, ó yẹ kán mú. Kí ni opinion tẹ̀yìn tẹ́ jẹ́ viewers tiwa náà tẹ́ ń wò wá? So ẹ comment, ẹ jẹ́ ká mọ̀ lọ́dọ̀ comment section. I appreciate the support yín so far, so we love you all. Thanks for watching.